gbogbo ayé mọ̀ pé onímọ̀ ni bàbá tó lẹ́sìn ni bàbá tó níwà ni gbogbo ayé mọ̀ wọ́n pẹ̀lú òdodo ni kọ́lọ́hún kẹ́ bàbá àtàwọn tó bí wọn. iná àdàmọ́ kánà ṣe kánà bàbá wà lágbègbè lálùfáà wa. ọba táwọn wá gbójúlé yìí tá a gbà wóhun náà ló ní a máa bẹ́ ń bẹ̀ ọba yẹn náà la dúpẹ́ fún torí tí ọba ní káwá ń bẹ̀ ni àbámọ̀ sí ń bẹ̀ o ó tún wá fi wá mọ̀nà sínú Islam àgbà orí ni ọlọ́run bá sì ṣoore fún yàn dandan ni káwọn tọ́lọ́run ọba òṣèrú rẹ̀ fún ká máa jowú ká sì máa kéta so ìyẹn fi hàn yín pé báwọn tí wọ́n jẹ́ àìmọ̀ gbọ́rọ̀ kan jù ó rè wọ́n ní ká sọ fáwọn mùsùlùmí ká má pè wá ń kèfèrí mọ́ kí wàá ní táwọn máa pè yín kí náà máa pè yín ṣe kábíyèsí ọlọ́run máa ń tán pè ní alikẹ́àfẹ́rù ẹni tí kì í kírun ẹni tí ó gbà fún lọ́hùn ṣe wọ́n lè bú mbẹ́ àwọn kan gbà wọ́n ní àwọn ń tà wọ́n ní free thinker làwọn àwọn kan ní ládì ní yún àwọn kan ní kò sí religion kò yẹ kí n téèyàn bá ń ṣe tìyàn lójú kí n wá máa tijú nísìnyí pé nígbà táwọn kan ń pè wá ní màlẹ wọn ò lẹ́lẹ́sìn líle tó sì já sí pé Mali ni wọ́n sọ di Mali látara páwọn tí Islam wọ Nàìjíríà látọwọ́ rẹ̀ Mali ni wọ́n ti wá bó ti já sí pé wọ́n ń pe àwọn kìrìsìtẹ́nì ní kiriyó bó já sí pé àwọn tí wọ́n jẹ́ Western Indies tí wọ́n jẹ́ association kan tí wọ́n mú kìrìsìtẹ́nì dé àyín ni wọ́n ń pè ní kiriyó ló ń bí kiri bí òbó ti wá pé kiriyó àwọn àgọ́ ẹlẹ́sìn Mali so ìyẹn fi hàn yí pé kò sì ti wá lójú pé mùsùlùmí ni wá pa nígbàgbọ́ nú Ọlọ́run kò yẹ sì ṣàbùkù pé a nígbàgbọ́ nú Èṣù pé a nígbàgbọ́ nú Ọbàtálá a nígbàgbọ́ nú Ọya àti nígbàgbọ́ nú tó kù ni tóra àmọ̀ pé wọ́n yẹpẹrẹ lọ́dọ̀ ọba tó ní wọ́n torí pé ẹ̀dá kan làwa náà táwa náà sì ń jẹ́dá lọ́dọ̀ ọba tó ní wa wọ́n à sí láyé mọ́ nígbà bá sì yá àwa náà ní sí ń bẹ̀ mọ́ ni kọ́lọ́n kó dákun kó gbàtà bá kú mẹ́ Ọlọ́run já kú lórí Islam kó sì já sí pọ́lọ́ yẹn ni ó pa wá àwọn tí wọ́n bá ń ṣe tó ní kálukú náà bá ń ṣe náà ní kọ́lọ́n jẹ́ ó pa ẹni tí ń bá ń ṣògo kọ́lọ́n jẹ́ kókó ó pa ẹni tí ń bá ń sọ ya kọ́lọ́n jẹ́ kọ́ ya ó pa kómi ó wú ọ lọ ká má rúgbó ẹ̀ ẹni tí ń bá sì ń bọ́ ṣòǹgó kó já sí pààrà ni ó pa ìwé yẹn pé ní kálukú máa bẹ Ọlọ́run tí ń sìn pé ìwọ ni kò pa mí sọ ọba tèmi ń sìn yìí òun náà ni kò pa mí wá pa mí dáadáa àwọn Ọlọ́run tọ̀hún ni àwọn èèpà yẹn dáadáa wọ́n pa yẹn pakúpa ni so àwọn tí ń sìn gan wọn lè bẹ́ lọ́hùn wípé àwọn fẹ́ kúkú ni ìyẹn fi hàn pé àwọn náà mọ̀ pé kò sí nǹkan bẹ́ẹ̀ ọba yìí làwọn wá ń dúpẹ́ fún torí pé òun náà ló ní gbogbo agbára àti mímọ̀ ṣe òun nìkan náà ló máa ṣe kò wá ṣẹlòmí téèyàn lè pè lọ́lọ́run tàbí téèyàn lè máa ṣe yàtọ̀ sí béèyàn bá wá ń sìn nǹkan míì yàtọ̀ sọ́ba yìí ó yẹ kán yẹ làákàyè olúwa rẹ̀ wò àbí kéèyàn tún gbà pé nìkan bẹ́ẹ̀ tó yẹ ká tẹríba fún níbi sísìn tí ẹ ṣe bí ká kíyàn yàtọ̀ sọ́ba yìí nǹkan ń ṣe ọlọ́mọ wa jẹ́ kí nǹkan ṣe wá ọba tí ò jẹ́ kí nǹkan ṣe wá náà là ń dúpẹ́ fún ṣé ọlọ́run tó lọ́hùn ọba rán sí wa tí ń jẹ́ Muhammad yìí ìjẹ́kú májèlé ló kù ẹ rí i pé oríṣiríṣi àwọn ọ̀rọ̀ tí ò dáa la máa gbọ́ nípa nẹ́bì tí wọ́n máa gbé jáde látinú Al-Qur'an látinú hadith táwa gbàgbé pé Aisha radiyallahu ta'ala anha níjọ́ tí wọ́n lọ bílé rẹ̀ wípé ya Aisha ma khuluqur rasul báwo ni wà nẹ́bì ti rí ó ní khuluquhu Al-Qur'an gbogbo ní tẹ́ ẹ bá fẹ́ kọ́ ń pa rẹ̀ ẹ lọ́ọ́ ka Qur'ani ẹ mà bí wẹ̀ ẹ́ ti rí kọ́lọ́ bá wa kí ànẹ́bì kó sì bá wa kẹ́ yàwó Aisha ẹ rí i pé lára àwọn ọ̀rọ̀ kọ̀rọ̀ tá a máa ń gbọ́ tí wọ́n máa ń sọ bí káwọn èèyàn máa sọ pé ànábì jẹ gbèsè kú láwọn ọ̀rọ̀ táwọn ọ̀tá ìsìláàmù ń lò láti fi yẹpẹrẹ ànábì yẹn bí ká máa gbọ́ lẹ́nu àwọn mùsùlùmí pé ànábì wọn lánàbì fẹ́ ọmọ ọdún mẹ́fà ó wá ń balẹ̀ lọ́dún mẹ́sàn-án ní ti ń jẹ́ bà lórúkọ jẹ́ fànábì irú ẹ̀ náà ní káwọn alánàbì ti wá káwọn ló kúkú májèlé béèyàn bá sọrú ẹ̀ ọ̀tá ọlọ́ni
kódà ọ̀tá ànábì ni ọ̀tá ìsìláàmù ni. èyí tá a wí ní ìsìn àwọn méjìlá ń kojú. àwọn tí wọ́n já sí pé olólùfẹ́ àwọn tí wọ́n kọ àdísù kalẹ̀ tí wọ́n gbà pé kò sáṣìṣe nú ọ̀rọ̀ wọn pàápàá ọ̀rọ̀ Imam Bukhari àti Muslim tó sì já sí pé nínú àkọọ́lẹ̀ tí Imam Bukhari gan gbà wá jẹ́ ó yé wa wípé kullu bani Adama khata'u gbogbo ẹni tí bá ń jẹ́ ọmọ àárín ènìyàn láyé làláṣìṣe tí ó máa fi hàn pé kò sẹ́nìkan tó mórí bọ́ ń bi ká sì wí tàbí ká sì sọ àfọlọ́ nìkan. ìwà mórí bọ́ ń bẹ̀ yẹn ló ń bí kọ́lọ̀ máa fàlùkùránì ránṣẹ́ sànẹ́bì ló fi ń já sí pé a lè ráṣà dànù nínú ọ̀rọ̀ tá a fi ránṣẹ́ sínú àlùkùránì yẹn. àmọ́ a máa rí àwọn ọ̀rọ̀ tí ó máa kẹsẹ̀ bẹ́sẹ̀ tí wọ́n wà máa sọ pé àdìsù ànẹ́bì tá a máa wò pé ṣé ànẹ́bì ló wí yìí àbí wọ́n parọ́ rẹ̀ má ànẹ́bì tábà wá lọ tábà wá bá bọ̀ a máa ra àwọn ọ̀rọ̀ náà yìí pé wọ́n takò Kùránì àwọn àfọwọ́sì máa dáàbò bo àwọn àbùkù wọn yẹn. nísìnyí àárá àwọn míì tí wọ́n jẹ́ nínú àwọn Christianity preachers tí wọ́n ń takò wá lórí YouTube látara pé àwọn ọ̀rọ̀ tá à ń sọ ó ń takò ẹni tí wọ́n fẹ́ fi ba ẹ̀sìn wa jẹ́. so àwọn ni wọ́n máa sọ pé aláìmọ̀kan àti ẹ̀rí kan tó ń gbẹrẹ lólú olóhùn olú Gabriel asọ̀rọ̀ ìsìláàmù kalẹ̀ ó lé mi ọmọ tí wọ́n ń pè ní sọ̀híhù ló fẹ́ wí o òun tó pè mí ní aláìmọ̀kan ń bò já sí pé àwọn tí wọ́n jẹ́ defenders of hadith in tí wọ́n máa wí nù wọ́n ó pa ọ̀rọ̀ ọlọ́ntì àwa máa dáàbò bo ìwé àwọn àáfàá a wà á mú Kùránì á dọ̀wọ́ bò lójú tàbá rẹ nìkan tó bá ń sun Kùránì yẹn àwa máa pariwo tàbá wọn nìkan ṣe Kùránì yẹn ń ṣekúṣe wàlálí khuluqan wa sha'nan níbi ìwà tiwa náà àti ṣe sí wa Kùránì náà ò jọ wá lójú. ìwà wa mùsùlùmí a gbé Quran sáàyè bí Ọlọ́run gbé sí tó bá yẹ pé bẹ́ẹ̀ náà la gbé sí ni àwọn èèyàn bá pàtàkì ẹ̀ jù báyìí lọ àmọ́ kò sí bẹ́ẹ̀ yẹn ṣe lè sun Quran tó ó lè gba spirit Ọlọ́run tí ń bẹ lára ẹ̀ gbó tọ̀dọ̀ tí wọ́n ló sùn ó lè sùn tí lè wà tá a fi ń bẹ lọ́run tọ́lọ́run sì ń jẹ́ wa bó o bá sùn ó sùn oríire ayé àti tọ̀run rẹ ni torí pé táwọn èèyàn bá ń rò pé nǹkan kù lára ẹ̀ kóró fóní kò kú nǹkan kan mọ́ àwọn tó wá lójú inú ni ó mọ̀ pé nǹkan ṣe ọ́ ìwọ lò ní mọ̀ ọlọ́mọ wa jẹ́ àtakò Al-Qur'an láyé ní àyín àti lọ́run tá a bá ń kàdí sí i lọ nísìn ẹ rí i pé wàá máa rí i pé àwọn tí wọ́n jẹ́ àwọn ashabul hadith yìí wọ́n á máa takò Al-Qur'an láwọn ìgbà míì wọ́n ní fura tá a sì ń jọ́ ọmọ yìí wọn pé nahnu nu'minu bil ahadithi allati tattafiqu bima awha Allahu ila nabiyyihi àwa nígbàgbọ́ sáwọn ọ̀rọ̀ tí ń bá níbàámu pẹ̀lú ntọ́ba wa fi ránṣẹ́ sọ́gà wa àwọn ò ní nígbàgbọ́ ṣé ìjọ ta kò ó torí pé ìwé yẹn ni ò níyè méjì tọ́lọ̀ fúnra rẹ̀ sọ bẹ́ẹ̀ nínú Al-Qur'an al-Karim kọ́lọ̀ kó wá ṣàánú fún wa kọ́lọ̀ wá wọlé ìta fẹ́ sọ lónìí kó jẹ́ àtúgbọ̀ yé bí Musa ti bẹ lọ́n tó pé Rabbi shrah li sadri wa yassir li amri wa ahlul uqdatan min lisani yafqahu qawli ó láwọn tọ́lọ̀ nìkan gbọ́ yé àwọn tọ́lọ̀ ń kádàrá pé wọ́n parẹ́ wọ́n á rí gbọ́ yé bíi Firaun àtàwọn tí wọ́n jọ tẹ̀rí sódò bẹ́ẹ̀ lára wọn kan tí wọ́n jẹ́ múmínú ali Firaun táwọn sì gbà tọ́lọ̀ wọn ò sì pa wọ́n rẹ́ sùkọ́lọ̀ ń dákun jẹ́ káwọn èèyàn lè gbọ́ wáyé kọ́lọ̀ ń sì jẹ́ káwọn náà lè sọ àsọ̀bádé kó má jẹ́ àṣìwí kó sì má jẹ́ àṣìsọ ká sì mọ́ sọ̀rọ̀ ọ̀fẹ́ inú. ṣé báwa mùsùlùmí fúnra wa ti ń yẹpẹrẹ ànẹ́bì àwa
máa bú àwọn èèyàn pé wọ́n blasphemy ànábì wàláàlì àwa fúnra wa gan àwọn ọ̀rọ̀ tí ń bẹ lẹ́nu wa blasphemous pọ̀ ń bẹ Al-Qur'ani ń sọ nínú Suratul Kafi bí àyà kẹta àbí kẹrin pé kaburati kalimatan takhruj min afwahihim àwọn ọ̀rọ̀ tó burú tó sì lágbára yóò máa jáde lẹ́nu wọn in yaquluna illa kadhiba ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ bá wá wà lọ tẹ́ bá wá wà bọ̀ kò ní jásí nǹkan mi irọ́ ni ó máa jẹ́ máa nẹ́bì wọ́n máa parọ́ máa nẹ́bì ànáwí bí báyìí èyí tí ò wí wọ́n parọ́ ẹ̀ mọ́ ọ̀rọ̀ káàbọ̀lẹ̀ àbárì wọ́n parọ́ ẹ̀ mọ́ wọ́n wá tún mú mi náà wọ́n lọ máa nẹ́bì àwa béèrè lọ́dọ̀ ara wa ìjẹ́ lóòótọ́ là nẹ́bì kú májèlé kí làdísù sọ pẹ́ jẹ́ akọ́ lọ sínú àdísù káwọ́ gbọ́ bí wọ́n ṣe yẹpẹrẹ àná Muhammad nínú Sahihul Bukhari àti Muslim àbá àdísù yìí mẹ́ àni Anas ó wá látẹnu àfáwà Anas wọ́n ní anna mara'atan yahudiyatan atat Rasulallah sallallahu alayhi wa sallam bishatin masmumatin ẹ máa gbọ́ bó ṣe ń yẹpẹrẹ ànábì bí ìgbà tó jásí pé bí mo ti kéré mọ̀ yìí mi ò róúnjẹ táwọn èèyàn lè ṣe láyé tó jọ mí lójú ẹ lọ bí àwọn tí wọ́n súnmọ́ mi kódà mi èyí jẹun ta mi ò róúnjẹ náà bó ṣe lálàáfíà tó tí ó wàá jọ mí lójú nílẹ̀ yìí o kẹ́nìkan wá ní tó bá dọ́dọ̀ wa á fún lóúnjẹ yóò rárá bó mo tiẹ̀ wá lọ bóyá tí n bá lọ rìn àjò táyà ní tẹ́bí bá dé tá a lọ́pṣọ̀n àbí mo lọ ṣe wáàsí lọ́dọ̀ àwọn làbẹ́ká àmọ́ kí wàá máa jẹun kiri ká má wàhálà nẹ́bí bírú àwọn Sheikh Ádámù bá yáyọ ọkàn bírú àwọn Sheikh Kànáàlì bá yáyọ ọkàn tírú àwọn Yusuf Sheikh Abu Aji tí wọ́n yáyọ ọkàn tí wọ́n àjọ ń jẹkújẹ débi pé ọ̀tá ò wá fóúnjẹ pa wọ́n ẹ dákun báwo lọ̀gá wa Ànábì ti fẹ́ rí níbi ayọ̀ ọkàn tó fi wá di pé wọ́n ò wá fún ní májèlé tí ó wá jẹ kì í wá ṣe mùsùlùmí ló fún ó tún wá jọta Ọlọ́run wàá máa gbọ́ wọ́n ní anna mura'atan yahudiyatan wọ́n lárábìnrin kan yehudi ni atati Rasulullahi bishatin masmuma wọ́n ló mú ewúrẹ́ kan wá bá Nábì ó sì ti fún ó fi májèlé sí ara ewúrẹ́ náà awalan ìjà Nábì ara Nábì òkọjọ́ ó mọ̀ pé wọ́n fún májèlé sí lẹ́ni tọ́lọ́hún máa ń sọ̀rọ̀ fún qabla al-waqi'a síwájú ìṣẹ̀lẹ̀ yas'alunaka tí ń bẹ nínú Al-Qur'an ó lé lọ́gọ́rùn mẹ́ta tọ́lọ́hún máa sọ yí pé yas'alunaka wọ́n ń bọ̀ wá bí ọ léèrè nǹkan báyìí yas'alunaka wọ́n ń bọ̀ wá bí ọ léèrè nǹkan báyìí ìbáyìí ni ó wí yas'alunaka anil khamri kul kada yas'alunaka anil ahilla wọ́n ń bọ̀ wá béèrè báyìí kul èsì báyìí ni ó fi yas'alunaka madha yunfikun wọ́n bọ̀ wá béèrè báyìí ìbáyìí ni ó sọ Ọlọ́run ò wá sọ fún Ànábì pé wọ́n fi pọ́ìsìnì sínú oúnjẹ wọ́n wá gbé fún wa Ànábì pé kó o jẹ kí ló dé táyé ṣe làákàyè nítorí ìfẹ́ Imam Bukhari adẹ́ntẹ́ntì Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam àtúwá máa rí àwọn àfa táàrí pé wọ́n jù wá lọ ń gbà mí èmi ò tún wá máa mẹ́sẹ̀gì láti fẹ́ máa sọ fún wa yìí pé ẹ gbọ́dọ̀ kíẹ́fù lórí kíni kíẹ́fù lórí ipa ndí fẹ́ẹ́mù Ànábì bísímì Imam Bukhari lórúkọ Imam Bukhari Imam Bukhari ń gbà yìí àti ń kà Ànábì lábùkù abẹ́rẹ́ nǹkan bẹ́ẹ̀ Ànábì sì lọ́lọ́ ń dá lọ́lá yìí wọ́n ló fẹsẹ̀ rinlẹ̀ fi sọ ìhàyìn nínú tíra méjèèjì tí wọ́n ló lálàáfíà tí èṣà Al-Qur'an àwọn tíra yìí náà làwọn ọ̀tá ìsìláàmù ń kà tí wọ́n ń fi antagonize Islam
pẹ̀lú àwọn ète pé Muhammadu yìí náà ẹ máa gbọ́ báwọn ọ̀tá ti máa wí. So wọ́n lárábìnrin Yehudi ni ó wá bá òjíṣẹ́ Ọlọ́run bishatin mesmum pẹ̀lú ewúrẹ́ tí wọ́n fi májèlé sí. Fa akala minha lànàbí wa jẹ nínú ewúrẹ́ òun kìí wá ṣe pa nàbí nìkan ló jẹ òun àti nínú àwọn ọmọlẹ́yìn rẹ̀ àwọn náà tún jẹ mẹ́. wọ́n ní fajiha biha ila rasulillah sallallahu alayhi wa sallam wọ́n wá lọ́ọ́ mú arábìnrin náà wá bójíṣẹ́ Ọlọ́run. fasalaha an dhalik anabi wa bi léèrè ṣé o fi májèlé sínú oúnjẹ yìí ni. faqalat ó ní bẹ́ẹ̀ ni kí ni ìdí tó fi fi sí. wọ́n ló wá ń dá anabi lóhùn wípé aratu li aqtulaki mo gbà á lérò láti pa ọ́. qala wọ́n lànàbì sọ wípé ma kana Allahu liyusallitaki ala dhaki Ọlọ́run abá mi ò lè fún eléyìí ń ṣe. Qalu wọn láwọn yẹn wá sọ yìí pé alla naqtulaha ṣé ká má pa á ni. Qala la àníbi ní ká má pa á lẹ́yìn tó ń fi hàn pé lábẹ́ ṣàríà ẹni bá fún yàn poison. mi ìròpó gbọ́ ṣàkóso bá bẹ́ẹ̀ wo súnà yìí nísìn ẹni tó bá fún yàn ní májèlé àti àgbọ́dọ̀ pa á ni wọ́n ń sọ fún wa.